kò sí ẹni tí kò ní ní àjọ ayé. A padà sílùú bàbá wa pẹ̀lú ayọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lè yí ayé padà. A rò pé ayé jèrè, a rò pé ayọ̀ nìkan. A gbàgbé pé ahọ́n ni ọbẹ̀ tí kì í sùn. Mọ̀rọ̀ tí a sọ lójú ayé ló máa dá wa lórí ọ̀nà tí a gbà. Ayé kì í jẹ́ ohun tí ojú mi bílídùn ọba ṣẹ́dọ̀wọ́ ẹni tó rán mi wá. mọ ẹni ní sílẹ̀ àyàmọ́. Bí ó ṣe sí sí rere, bẹ́ẹ̀ ni ó ṣe sí bí. Ilé ọdún tuntun oyè kì í rọrùn. A rìn pẹ̀lú ayé, àpàdé ìrora. Ilé ọdún tuntun ayé wò ayé. Ọ̀rọ̀ ni ó bá wa kì í ṣe ẹnu. Ilé ọdún tuntun ẹnu la ń fi dáyé jẹ. Ẹnu náà ló tún lè gbà wá là. Ọ̀nà ayé kún fún àyẹ̀wò, àìsàn ìṣòro ìpinnu tí kò rọrùn. Ẹnìkan sunkún, ẹlòmíràn lẹ́bi. Ṣùgbọ́n mo ṣẹ́gun àdánwò nílé lóko lẹ́yìn òdì. Babaláwo ní gbójú kó pafá. Oníṣègùn ní gbójú kó pa aṣọ tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Ta larúgbó? Ọba tàṣà. Ó ní bàbá arúgbó. bí ó tó wọlé, ọ̀gbọ́n ni kò jẹ́ aṣọ wa. Nítorí ayé ò fi ẹ̀rí dání lẹ́bi. Ohun tí a sọ ló ń tó wa lẹ́yìn. Ohun tí a gbìn ni a ó ká láyé. Ilé ọdún tuntun náà yàjò ẹ́. Kò sí ẹni tí kò ní apá kan rẹ̀. Ilé ọdún tuntun ìtúbí. Ẹni tí ó bá ìyẹnu rẹ̀ padà àyípadà. Ilé ọdún tuntun ìràpadà wá. Ìyàbámọ̀ ìgbà tí a gbọ́dọ̀ dákẹ́. Ilé ọdún tuntun kì í ṣe ilé nìkan. Ó jẹ́ àyẹ̀wò, ó jẹ́ Olúwa. Ẹnu la ń fi bẹ̀rẹ̀. Ẹnu náà ni yóò fi dá wa sílẹ̀. Orí mi mọ́mà jẹ́ nkàgbákò ní ṣẹ̀dá ayé tí mo wà. Ẹ̀dá mi mọ́mà jẹ́ nkàgbákò. Gbogbo ìwọ tó o bá ti wo fíìmù Ilé Ọdún àti Ilé Ọdún Tuntun tí bàbá wa Abiodun Jimoh tí wọ́n ṣe yìí, tó bá jẹ́ wípé ẹni tí ó ní làákàyè tí è sálábọ̀ làákàyè ni yóò mọ̀ wípé ẹ̀kọ́ ń bẹ, ẹ̀kọ́ pọ̀ nínú sinimá Ọdún Tuntun.
tó ń ṣò lọ́wọ́ lórí YouTube ní Yorùbá Play àti Ile Odun tí wọ́n ṣe lọ́dún tó kọjá látọwọ́ Prodigy and Pens communication. Bàbá ẹ kú iṣẹ́ ọpọlọ. Inú sinimá Ile Odun Tuntun yìí ni mo ti mọ̀ wípé àṣé tí ọgbọ́n bá wá ní wá tá ò fọgbọ́n ṣe é, ó lè yí di ète mọ́ wa lọ́wọ́ kí ète ó wá gbèyàn délé àdánwò. Ète ò gbèyàn délé ìdánwò, ṣùgbọ́n tó bá ṣe ìdánwò fún èèyàn tí èèyàn ò bá yege, èèyàn wà délé àdánwò. Láti ibi tí àdánwò bá ti kànyàn, ibẹ̀ ni èèyàn ti lè pàdé àgbákò àrùn, èèyàn lè pàdé àgbákò ikú tó lè má mẹ́mí ẹni lọ ṣùgbọ́n tó lè pa làákàyè pagbo tàbí àwọn nǹkan oríkèéríkèé ara wa. Ẹlẹ́dàá mi, wò mí ṣe láàánú. Tí ìdánwò ayé tó bá ń tẹ́sítì mi, Ọlọ́run jẹ́ kí n máa páàsì. Jẹ́ máa páàsì. Tí ìdánwò ayé bá dé jẹ́ ń páàsì. Má jẹ́ ń bọ̀rọ̀ mi dórí tàbí tí n ò ti kàdánwò Ọlọ́run. Ní ìrìnàjò mi, má jẹ́ ń kàgbákò tí tó sọkọ àdánwò gẹ́gẹ́ bá a ti rí wò nínú Ile Odun yìí. Bàbá wa Abiodun Jimoh ìṣẹ̀lẹ̀ ṣe kú sí ọpọlọ. Ọlọ́run, àṣẹ àdántán tó ń bẹ lẹ́yìn àdánwò. Inú Ile Odun mo ti mọ̀ pé àdánwò yìí tó kàn bìyàn wò lásán ni, wípé bóyá èèyàn máa kú omi àbí ò ní kú òǹgbẹ. Ṣùgbọ́n àdántán ni bàbá àdánwò. Èmi tó wá rò pé ó pin síbẹ̀ lórí àdántán ni o. Àfìgbà tí mo tún rí Ile Odun Tuntun, mo rò pé ní tó bá ti rí àdántán, ibẹ̀ ló pe ilé ayé ẹ̀. Ṣùgbọ́n Ile Odun Tuntun ń jẹ́ ká mọ̀ wípé ìràpadà tún máa wà lẹ́yìn àdántán, tó jẹ́ pé ẹni tó bá rí àdántán tó bá lè rí àṣírí ibi tí yóò ti ní ìràpadà, ó gbọ́dọ̀ wá padà eré títa ríro lójú ọ̀nà ìṣẹ̀mí ayé ẹ̀ tí ó gbọ́dọ̀ endure. Tó bá ti endure títa ríro yìí, yóò délé ìràpadà níbi tí a ti ràpadà. Wọ́n dẹ̀ tó fi yé wa wípé tó máa ń rìnrìn àjò láti rí ìràpadà, ò gbọ́dọ̀ tún wòran toró kọjá nílé ìran. Àìwòran rẹ̀ ló jẹ́ kí ó padà dé ilé ìràpadà.